Amba Leoki, and the continent coordinators, and the countries, gbogbo countries papata, and the coordinators that they need, women wing that they need, and the structure and tell you to one lay láti be 15 years. Máa pé bá Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, àwọn ni financial secretary wa ìlú US lọ́sọ̀ wa Chicago lọ́sọ̀ wa. Kábíyèsí o. Àpè Prince Mark Oyetunde, àwọn ni social director wa ìlú Germany lọ́sọ̀ wa. Máa pé ìyẹ́gbà rẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, Mrs. Alice Owolabi ìlú USA lọ́sọ̀ wa. Yeyoge Tina Akinola Junaid ìlú Republic of Ireland lọ́tí wa, àwọn ni director of IT wa. Director of program wa ìlú Vienna, Salzburg ní Austria ní lọ́tí wa, àwọn ni Mr. Olajide Sanni. Aṣíwájú barrister Aṣíwájú Kúnlé Òjìkùtù ìlú Gambia ni wọ́n ti wá, àwọn ni director of organizing secretary wa bẹ́ẹ̀ ni àwọn ni. Àtìparí àwọn executive wa ní orí Bàbá Oòduà. Bàbá Oòduà ọlọ́run nígbàgbé yìí. Bàbá Oòduà wa ní gbogbo àgbáyé, Ọ̀túnba Adéwálé Adépọ̀jù ìlú Canada ni wọ́n ti wá. Ọmọọba ní ṣe Director of welfare wa Prince Ladigolu Ṣẹ́gun Ladigolu staff ló wá. Àgbẹ̀ Bámẹ̀ṣọ́ àti Yèyé Bámẹ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Bámẹ̀ṣọ́ ní dẹ́kun wa ní Europe. Yèyé Bámẹ̀ṣọ́ ní women leader wa ní Europe. Ìlú Luxembourg ló ti wá. Máa pe chairman congress yìí torí ọdọọdún tá a bá ti ṣe congress a máa ní chairman secretary chairman wa olóyè olórógun Ààrẹ Ọ̀nà Kakanfò Káyọ̀dé láti ìlú South Africa and Canada. Yèyé Ṣẹ́wà Títí Lọ́pẹ́ Àsán, àwọn ní pẹ́tọ́rà wà ní Europe, àwọn ní Yèyé Ṣẹ́wà Badagry. Ìyá Oòduà wa ní United Kingdom, àwọn ní ìgbé Kristana. Ẹ sọ olùkọ́ ti wá. Láti United Kingdom. Máa pe bàbá wa Ẹ̀gìn Káyọ̀dé Ṣéní Akínkùtìrẹ̀ láti ìlú Dubai, àwọn ìkọ̀jọ́tọ̀ wọn láti máa pe bàbá wa láti Canada. Olúṣọlá Adéyanjú Olú ọmọ Èkìtìkété láti Canada. Máa pe women leader wa láti United Kingdom, Ìyáàfin Owóọlá ìlú London ló ń gbé. Máa pe
Mr. Akeem Rahim àwọn ni director of traffic wa láti Europe ìlú France tó ti wá bàbá wa pẹ́sẹ́ alájì bàbá Odua Mr. Chief Odùtọ́lá láti ìlú Italy deputy coordinator wa ẹ máa tẹ̀lé wọn alátẹ̀lé wọn láti pápákọ̀. Chief Ọ̀rẹ́níyì àwọn ni coordinator wa ní Italy. Máa pé Princess Why can't you put them all from the country to more you do? Because we have limited time. Okay, sir. Gbogbo èwo Canada. Ẹ má bínú torí àsìkò wa. Ṣé wọ́n ní kí n pè wọ́n country by country? So gbogbo àwọn delegate wa láti Canada ẹ̀jẹ̀ bá wa jáde. A wà níwájú yín báyìí, ìlú Canada ni a ti wá. Ká má bàa gbà sí. Canada or ìlú náà ti wá. Ìgbésẹ̀ kan síbẹ̀. Ìgbésẹ̀. Àwọn ni olórógun Ààrẹ Ọ̀nà Kakanfò Chief Káyọ̀dé Ọ̀rẹ́nísì. Àwọn ni Chief Olúṣọlá Adéyanjú. Ọmọ olówó kékeré ìyàwó wọn ní. Àwọn ni ìyáàfin Oyísán láti Canada. Àwọn ni ìyá mẹ́tọ̀ gbogbo àgbáyé. Àwọn ni Chief Fúnmi Tọ́mádé láti Canada. Yóò Dua North America, Canada. Okay. Princess Afọláyọ wọ́n wà bí aláwọ̀ princess tó pọ̀ káàkiri Canada. Princess Adéretí àwọn náà wà bí wọ́n ti ẹ bá kí bàbá wa. Àwọn delegate wa láti USA ẹgbẹ́ bá wa jáde. Delegate láti US. Akígbà ìlú Trump. Dáhùn ṣe kí wọ́n bẹ̀rẹ̀ máa di sọ́kù. US delegate tó wà mí báyìí. USA Iṣẹ́ delegate. yín náà níṣẹ́ dáhùn ṣe. Ok, ẹ ṣe àwọn ní báàlà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Chief Larry Adérójú ìlú Chicago náà ti wá. Ìyẹ́gbẹ́ ààrẹ níyì Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Chief Mrs. Alice Ẹ̀dọ́lọ́wọ́lábí ìlú Virginia náà ti wá. Àwọn ní Chief Mrs. Honourable Tóyìn àwọn ní North America coordinator obìnrin takuntakun ní wọ́n ìlú Minnesota náà ti wá. Under àwọn ní gbogbo North America wà. Alájà Sanusi láti Texas. Ìyá àfin Ṣèyí Oyèwọlé Logistics Princess Ìjúlẹ̀ Oyèwọlé láti Texas. Ẹ bá kí bàbá wa. Gbogbo àwọn delegate wa tó wá láti Europe. Luxembourg. All Luxembourg. Luxembourg. No, ẹ kọ́ ṣe bẹ́ẹ̀. Luxembourg jẹ́ wọ́n pẹ̀lú méjì papọ̀ pàtó yín ni. All Luxembourg. Ibẹ̀ kò dúró ẹ̀ lọ. Bàbá dà. Bí àdébí wọlé o. Ní àgbà ń kíbọ̀. Bá mẹ́sọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ní deputy coordinator wa ìlú Luxembourg ló ti wá. Women leader wọn ni Alhaja
Ìyípa Mẹ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Alájà Kíkẹ́ lọ́mọ Òtúkọ̀yà Luxembourg láti wá. Ìyáàfin Ayígoro láti Luxembourg. Alájà Barakat láti Luxembourg. Ìyáàfin Akínbọ̀ láti Luxembourg. Ẹ bá kí kábíyèsí. Kábíyèsí ìgbàdé ní pápápá. Kábíyèsí sá. Austria. Delegate wá láti Austria. Ireland. Ìyáàfin Fúnmi Adéọ̀kẹ́ láti Austria. Chief Ọlátúnjí Ọlájídé Sọ́ọ́lé àwọn ní director program láti Austria. Director of program worldwide. Ìyáàfin Fúnmi ní social secretary ní Europe. Chief Mrs. Tinuka Jinai àwọn ní director of Aitiwa láti Republic of Haiti. Worldwide gbogbo ayá. Àwọn dẹ̀ ní next year World Congress chairperson wa Tamakini ọ̀hún. Ẹ máa fi kábíyèsí o. United Kingdom. United àwọn ní túwàṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Chief Jeremiah Adésọyà. Ìyáàfin Owórọlá àwọn náà wà pẹ̀lú wa bí. Ìyáàfin Christiana Ọláyíwọlá wọn wà pẹ̀lú wa bí. Queen Adégẹyè àwọn ìyàwó Sànní bàbá wa Sànní Adé àwọn náà wà bí. The only woman coordinator, lady coordinator United Kingdom ẹ̀fọ́ àti kábíyèsí. Bàbá wa Sànní àti ìyàwó wọn àwọn ní coordinator East London. Yeah. France. Ẹ jẹ́ kí France wọlé. Egypt tó bá wọn bí wọ́n máa múra sílẹ̀. Lẹ́yìn Egypt tó kọ Uganda àti Mr. Nfumilayo láti Egypt. South Africa, okay, Uganda, ẹ ti bá wọn. Alhaji Ibrahim láti Uganda. South Africa. Tú wá. Gbọ́n bòrò. Àní ó túná wá, ó wá ń fà. Olórúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò àti ìyàwó wọn torí Congress ẹ̀wọ̀n ṣe dé lánàá. Ẹ̀bá adágún ẹni wọn. Olúwatóbi Adébáwò Ìbẹ́jì Ìgbékúnlé Oníbẹ̀jì ìyáwá. Ìyáàfin Bọ́lá Àjàyí. Alright, what's your name in South Africa? Name? What's your name? What's your name in South Africa? Your native name? Ma. The microphone level. Ìyáàfin Matudo Ọ̀rẹ́nísì confirm. Prominent king. So, country wo ló wà báwọn wo náà ti pè? Germany ọdún tó bá. Germany, Japan, ẹ̀ ẹ́ tàbí ìsọ̀pàpọ̀. Germany and Japan. Malaysia. All Asia tó wà bí báyìí. Oya bí báyìí. Gbogbo Asia.
Iṣẹ́ àgbà àbáyé tí ìpinnu kì í ṣe ìta ti pẹ̀lú ẹ̀. Ìta bá ti pẹ̀lú ẹ̀ kó fún. Bàbá wa ní Kó láàrin ọmọ àlùkò àlùkò. àwọn ní Prince Mark Olùtúndé. Àwọn ní social director wa ní Japan àwọn tí wá Chief Delhi. Ìyá àfi Adénìkẹ́ olóòtú. Malaysia. Italy. Malaysia ọkọ̀ fún àyè nù. Ìyá àfi Adénìkẹ́ olóòtú láti Malaysia. Yóò tó àwọn woman leader láti Asia. Ṣẹ́gbọ́n Italy. Italo. Napolitana. Títí kọ́. Napoli. Àwọn nìyẹn bàbá òdu àwọn ní Europe yẹn Chief Odùtọ́lá àwọn ni wọ́n wọ wáìtì yẹn. Títí lè yẹyẹ títí lè yẹyẹ ṣe wà Badagry àwọn ní Chief Mrs. Títí Lọ́pẹ́ Hasan ìlú Italy làwọn ọ̀dọ́ àwọn ní treasurer wà ní coordinator wa ní Europe ní olóyè ọ̀rẹ́ yìí. Ta ni ó jẹ́ náà delegate náà tí pè é lọ́wọ́ sókè. Ẹ jẹ́ kó ó jáde Brazil. Senegal Gambia ẹ jáde papọ̀ ẹjọ́. Ẹ jẹ́ kó wọ́n sí Senegal àmà ẹ̀já mi lọ. Senegal Gambia. Ẹ jáde papọ̀ olùkọ́ náà ní ọjọ́ ìpín Ìdúró ẹ̀kẹ́ ni. Barrister Ojikutu àwọn ní organizing secretary wa ní worldwide Gambia lọ́jọ́ wa Ìyálájé treasurer kí lórúkọ yìí gangan ẹ má bínú Bisola Senegal lọ́jọ́ wa Mr. Akerele Chief Bọ́láwálé Akerele Director of Program Senegal ẹ̀bá kíkà bíyèsí. Brazil. Kini kọ́ ọkọ̀ ẹ̀kọ́. Bukada. Ó yẹ jáde. Àwọn Brazil yòókù kọ́. Àwọn delegate yòókù kọ́. Wọ́n tẹ̀lé wa. Ambassador Coca láti Brazil àwọn ní coordinator wa ní South America ìyàwó wọn ni ẹjọ gbogbo èyí delegate tàbá tí pè ẹ jáde ẹ wá sí kábíyèsí wa gbogbo malẹ èmi ní ìdúrà tó dé ìrẹ Malaysia tí ò bá sí mọ́ èmi ni mo represent Sweden èmi ni olóyè Victor Bọ́lájí Adéwálé alukoro ẹgbẹ́ fún gbogbo ẹgbẹ́ Oòduà Progressive Union èmi ni Akínbáyì Ààrẹ Ọ̀nà Kakanfò kábíyèsí o. Gbogbo àlejò tó tẹ̀lé wa wá kọ́ wá yẹ wa sí ẹjọ́ agbára àṣà ẹjẹ́ àti síta. Èkó ẹ̀rọ ajáde síta. Dr. Phillips ẹ̀jáde síta. Ìyá Adúgbòlú Bọ́lẹ́wà ẹ̀jáde síta.
Okay, hand over. kábíyèsí ọ̀dọ́dún lámà ní o ẹ̀ pẹ́ fún wa o ẹ ṣe gbọ̀ngàn thank you sir.